kiri ọ̀hún dé o ọlọ́jọ́ bí ṣe ń bẹ nínú ilé ní àgbòròde Dr. Bello Muyideen Ọlátúnjí dákun máa jẹ gbádùn ara rẹ lọ ìjì tí mo jí nínú ilé bàbá mi àbúrò rẹ ló pè mí lórí àgọ́ Bello Lukman ó ní wá máa bá mi kẹ̀gbọ́n mi ò ní sọdún lọ́wọ́ ó lọ́mọ ìyá mi ní ọpẹ́ ìyálé bàbá rẹ tó bí ọlọ́mọ ẹ lọ mo pé ọlá lọ mí o ìyẹ̀rú o ànàmọ́ là á jẹ ẹ̀sùn níyẹ̀rú bàbá délé yín lálọ́ mi o ìyẹ̀rú o ànàmọ́ là á jẹ ẹ̀sùn níyẹ̀rú bàbá délé yín. ọlá lọ mí o ìyẹ̀rú o ànàmọ́ là á jẹ ẹ̀sùn níyẹ̀rú bàbá délé yín. ọlá lọ mí o ìyẹ̀rú o ànàmọ́ là á jẹ ẹ̀sùn níyẹ̀rú bàbá délé yín. mo pẹ́ nítorí Àlàó ni mo ṣe wíjọ́ o nítorí olówó orí Dr. Rashida ṣebí nítorí rẹ̀ mo ṣe ń ké tantan owó bàbá Aisha ẹ̀rí bàbá mìíràn ni mo ké sí o bàbá Fridausi olórí ire ó ti wáyé nù ní olólùmí o ọmọ abáṣu jókòó ọmọ abáṣu dára gbada ètè pẹ́pẹ́ ẹ ti wò wọlé wọn yẹ lẹ́jọ́ mọ́ ọ̀kí ọlọ́fà lọ́lọ́fà lálọ́mí ọlọ́mọ ló lọ́mọ nínú ilé bàbá lórí ọlọ́mọ ẹ̀pẹ́ ìre Àlàó ẹ̀ láàárẹ̀ nǹkan tẹ́ ẹ̀ rí ọ̀gbọ́dọ̀ dùkan nílé ọ̀la lọ́mí bá a bá fẹ́ rè lé bàbá rẹ̀ àbí akẹ́tọ̀ rí ọ̀gbẹ́sìn balùwẹ̀ ọ̀gbọ́kọ̀ nílé ọ̀la lọ́mí ẹni bá lọ́wọ́ mi jẹ́ ní ànàmọ́ olúwarí ọ̀dọ́fà ní nílé ọ̀la lọ́mí Àlàó máa sọ fún wọn pé ànàmọ́ ló gbọ́ lọ́fà kalẹ̀ lọ́wọ́ oṣù nínú ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan kí ni wọ́n ń jẹ níyẹ̀rú ọmọ ọlọ́fà. ànàmọ́ ni wọ́n ń jẹ níyẹ̀rú ọmọ ọlọ́fà o. kí ni wọ́n ń jẹ níyẹ̀rú ọmọ ọlálọ́mọ. ànàmọ́ ni wọ́n ń jẹ níyẹ̀rú ọmọ ọlọ́fà o. ànàmọ́ là ń jẹ níyẹ̀rú ọmọ ọlọ́fà. ànàmọ́ là ń jẹ níyẹ̀rú ọmọ ọlọ́fà o. mo lánàmọ́ là ń jẹ níyẹ̀rú ọmọ ọlọ́fà. ànàmọ́ là ń jẹ níyẹ̀rú ọmọ ọlọ́fà o. Dr. Bello Muyideen Ọlátúnjí àbúrò rẹ̀ pé ìyàkọ̀rọ̀ gbálọ̀ bàbá ẹ̀yìn lọ nílé onírèsè ọmọ wòyíra kọ́ ọmọ bá rẹ̀ ẹrúkẹ́rú àwọn èmi lẹ́lẹ́ lẹ́nu mo gbé ọba àgbàjà mo fẹ́ lọ ọjà nírèsè kíkíkú ẹlẹ́rìn. ọba àgbàjà mo fẹ́ lọ ọ̀yà nírèsè kíkíkú ẹlẹ́rìn. mo fẹ́ lọ ọjà nírèsè kíkíkú ẹlẹ́rìn. mo fẹ́ lọ ọ̀yà nírèsè kíkíkú ẹlẹ́rìn. orí ògùn alájẹ́ nìyẹn ọmọ ajẹ̀bí ọ̀rọ̀ yọ orí lọ́jọ́ àwọn àná rí mo ra pàkí tí ọgọ́fà lọ́jọ́ ọjọ́ sí o wòyí ọjọ́ kẹfà ló gbó tútú ṣebí nítorí owú jíjẹ yìí náà ni Ajísọ́lá nìyí ọmọ àmukọ́rọ́rọ́ ọmọ àmukọ́rọ́rọ́ ṣebí kọ́rọ̀gùn rẹ̀ mọ́bùwẹ̀ kọ́rọ̀gùn rẹ̀ mọ́bùmú ni Ajísọ́lá kọ́rọ̀gùn rẹ̀ léròdò lọ́gànjọ́ òru kẹjọ lè bá àbúrògùn jẹ ni ọmọ àjíjòwú ti yọ ọkọ lẹ́nu òkòrè sẹ́niyí ọmọ wo yíra ọ̀rí bá a bá kí ikú ẹ̀rín o àná dákẹ́ àbúrò rẹ̀ mọ̀rírì rẹ̀ ló ṣe gbé mi wá bí Bello Lukman ó ní máa bá mi kí bọ̀dá mi ò nílé ìṣọ̀dún lọ́wọ́ ẹ̀yin lọ́mọ ojú ló ṣe méjì àwòrán kedere ẹsẹ̀ ló ṣe méjì ayẹ̀nà bíbá bíbá ṣe méjì àjò kó lórí ẹni téńté ogójì èèyàn dúró ó yẹ ká àti mọ̀ pé ọgọ́rin ẹsẹ̀ ló jẹ́ Ajísọ́lá nìyí ọba akẹ́lẹ́ ojú ogun àràgẹ́dẹ́ gudu ọba àgbàjà oko nílé onírèsè sórí ìgbẹ́ mọ̀ wà lọ́dọ̀ rẹ ọdún èyí tó ṣe léyìí ò ní jáse mọ́ ikú níbẹ̀ ló di ajá fún ọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ àrùn níbẹ̀ ló di ajá fún ọ ìbànújẹ́ níbẹ̀ ló di ajá fún ọ ọtí wá sọdún èyí o àtòjọ péjú ṣe tẹ̀mí ní lágbára ọlọ́run wọn bá ọ̀rí àbúrò rẹ mọ̀rírì rẹ ló ṣe gbé mi wá bí ó pé ẹ̀gbọ́n lẹ́gbọ́n mi. ẹ̀gbọ́n lẹ́gbọ́n mi. Àlàó ẹ̀gbọ́n mi. ẹ̀gbọ́n lẹ́gbọ́n mi. èmi ò lẹ́gbọ́n yẹ̀yẹ́ rárá o. èmi ò lẹ́gbọ́n yẹ̀yẹ́ rárá.
bá kí akéwì ìtarajẹ fẹ́ gbọ́ òpómúlérò nílé àwọn bàbá mi èmi lọmọ kékeré tí fẹnu kọ